ọba mi tá a mọ̀ tá ò lè mọ̀ tán ọba mi tó bá lórí ohun gbogbo ó tún dìlú Àpòmù lọ́dọ̀ Abíọ́dún olówó orí Latifa tèmi CEO Tifa Cultures. Abíọ́dún wọn nílùú yìí kéré ṣùgbọ́n kan ìlú bàǹtàbàǹtà ní í ṣe wọ́n lẹ́yìn lọ́mọ òpómúlọ́rọ̀ máa já lẹ́kàn òpó kọrọbìtì òpó kọrọbìtì ń bọ̀pọ̀ tí ò bá gbọ́rọ̀ nílùú bàbá yín ìbẹ́nu rẹ̀ lẹ́ẹ̀fí gúngi tí gígán bá kọ̀ tí ò gbọ́rọ̀ ṣé bẹ́nu ẹ̀ lẹ́ẹ̀fí bọ́ná iná tó bá tún kọ̀ tí ò gbọ́rọ̀ ń bómi lẹ́ẹ̀fí ìpánlé bàbá tó bí ọlọ́mọ bómi gán bá tún wá sórí kúnkún tí ò gbọ́rọ̀ ń bọ́ tilẹ̀ fi ìpánlé yín wọ́n lọ́mọ líle tí ò bá gbọ́rọ̀ ṣẹlẹ̀ kojú rẹ̀ sógun nílé bàbá tó bí ọlọ́mọ. Taofik àwọn èèyàn mi ní bí ọlẹ́rẹ̀ pátá wá ní òmù tí ọ̀hún eléyìí tẹ́ fomi pọ́n ń jọ́ sí ńlẹ́jàre ọmọ apẹ̀rin báwọn dọ́jà ńlá ọmọ onígbó dúdú apá ọ̀tún ọmọ onígbó mọ̀wọ̀mọ̀wọ̀. Happy birthday Abíọ́dún okú oríire o jàre o ti ṣe tọdún iná o ti yí bí tẹ́lẹ̀kàn ló kú o jàre. Taofik gbogbo ń tó béèrè lọ́dọ̀ Ọlọ́run ni ó ṣe fún ọ pẹ̀lú ìrọ̀rùn gbogbo ibi tẹ́gbẹ́ rẹ bá ti náwó òní báwọn lágídí ń tiẹ̀ ó mẹ́tẹ̀ẹ̀ta téèyàn fi ṣọkọ ìyàwó Ọlọ́run òkúkú ní fi wọ́n ọkùnrin lọ lórí inú ilé Taofik òní dìrù ọwọ́ rẹ̀ òní kàn sàlẹ̀ àpò wọ́n láti gbéyàwó easy Taofik irọ́ ńlá gidi ni tówó bá ń bẹ tí fọkànbalẹ̀ bá sì tún wà ó easy ju nǹkan míì lọ òní wọ́wọ́ tí Elédùà ó sì dé gbìyànjú rẹ̀ ládé. Abíọ́dún mọ̀jẹ̀ ń ṣaláìdélé bàbá tó bí ọlọ́mọ jàre máa wọlé mọ́ rárá olówó orí Latifa ọmọ kúkú mọ̀ dá fúnra ẹ̀ bí bàbá dá ogun ní ṣe bá ìdá rẹ̀ ọ̀ràn ní í ṣe. Abíọ́dún wọn lóògùn lẹ́ṣẹ̀ ńlẹ̀ bàbá tó bí ọlọ́mọ níbi tẹ́ ẹ ṣoògùn dé kódà wọ́n tún lọ ẹgbàá láwà ní Ìjẹ̀bú nílé bàbá tó bí ọlọ́mọ. Taofik olólùfẹ́ rẹ̀ lámọ̀rí iléeṣẹ́ wa Amap Entertainment Concept Akínlábí Latifa Àìnà Ìkòyí ẹ̀ṣọ́ fúnra ẹ̀ CEO Tifa Cultures èèyàn tèmi adùn èdè aláṣẹ àtolùdarí iléeṣẹ́ Amap Entertainment Concept. Abíọ́dún àbọ̀ orí nǹkan olówó ní sọ̀rọ̀ olówó jàre Ọlọ́run ló kúkú ní orí bẹ́ẹ̀ kì í ṣe nìkan òun ló kàn sí iléeṣẹ́ wa èmi ti ẹ̀rọ bí ti déètì ìgbéyàwó ló mú wá ni ó ní rárá ọlọ́kù díẹ̀ adùn èdè ṣe ni kó o ṣe sùúrù ìwọ náà ló ṣalága àdúrà àti ìjókòó ńjọ́ náà Ọlọ́run tí mo fẹ́ báyìí ní pé ká ẹ bá ń pákéjì ọjọ́ ìbí rẹ̀ nítorí pé ọkùnrin tó world celebration ni Taofik ó rí pẹ́fà ló